بشر عزيز قال ننصر أصدقت أم كنت من الكاذبين اذهب بكتابي هذا فعلك إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه لسليمان وإنه بسم الله الرحمن الرحيم. Lórí year 2000 mo bọ́ọ̀dì sọ́dọ̀ bàbá Mọ̀lánà Sheikh Suleiman. Ìgbà tí mo wá wà ń bẹ̀ yẹn nǹkan kan wá ṣẹlẹ̀ nínú màmá kí Ọlọ́run. Mo ti wá bẹ̀rẹ̀ kẹ́sẹ̀tì ṣíṣe ní year 2002. Mo kọ́ ṣe Suratul Kahf, mo ṣe Suratul Maryam àti Suratul Rahman. Lẹ́yìn yẹn mo wá ṣe Suratul Yusuf, ó jẹ́ súra mẹ́ta tí mo ti ṣe. Ìtàn bẹ̀yẹn náà gùn. Ìgbà tó wọ́n ṣe kẹ́sẹ̀tì yìí, àwọn tí wọ́n mákẹ́tì ẹ̀ èèyàn ńlá ni wọ́n a máa tún wá wò pé kí ohun Ọlọ́run lè ga ká wá àwọn èèyàn ńlá mi tí wọ́n tún mákẹ́tì ẹ̀. Nínú àwọn tó bá mákẹ́tì ẹ̀, ọkùnrin kan bẹ wọ́n ń pè ní F square, ọkùnrin kan bẹ wọ́n ń pè ní Rasma mbẹ́lágbọ́ ti buyọ̀ M square yìí ìsàlẹ̀ ọjà ló ń wà. Ó fi wá dórí ọlá àyà àbúrò àfa wa Abdul-Latif wúlà máa wù lọ. Ó fi dórí wúlà máa ọlá àyà. Ìgbà tó wá kúrò lórí ibẹ̀ yẹn mo á wò pé kó wọn Ọlọ́run yìí ga. Mo wá lọ bẹ́ nìkan náà àwọn mákẹ́tà aláwọ̀sálà. Mo lọ bẹ́ nìkan náà àwọn mákẹ́tà ìdákẹ́bà wáyé ibi tó bá ní kìmí fún àwọn afá wa. Máa sún àbíkẹ́ náà wọ́n gà mí síbẹ̀. Àwọn àlùfáà wa lọ bẹ́ẹ̀ nìkan ní mákẹ́tà. Ní Èkó. Ní Èkó. Ní Lagos Island. Mashallah. Ebo ń rọ ni òtún ni Mashallah. Ní Lagos Island. Nígbà mo débẹ̀ má wulẹ̀ rọ mọ́. Èmi àti àfáà wa, Khalifa wa, Sheikh wa, tọ́yẹ páwọn ni wọ́n ń bẹ ní àlífà gbogbo tí ń jẹ́ ìkìlà sí alátòkèdélẹ̀ lẹ́nì. Adamallahu hayatahu. Àwọn àfáà wa Sheikh ọlọ́ndarí. Adamallahu hayatahu. Adẹ̀jọ́ ń bẹ láti gbà náà ni àjọ gbésàlẹ̀ ọjà ni. Ìgbà tá Sheikh ni wọ́n ti di Sheikh ní ìsìn máa ń sọ fún ọmọ ní ìgbà tá àjọ ń ṣe késẹ̀tì kí ẹ ti kú ọbẹ̀ báyìí o, ẹ ti dọ̀gá gbogbo wa o. Ipò tẹ́yìn ti wà, ipò bàbá lẹ wà, ẹ ti ju òǹkálùkù wa lọ. Àwa lọ Àdàmú lọ wa lọ bẹ́ẹ̀ nìyẹn ó lè sọ̀rọ̀ tó dùn kọ́dọ̀ ọmọ Ìlọrin wa ni ìní dàpọ̀ rẹ̀ dé ó sọ̀rọ̀ tó dùn ẹ má wọrí ẹ má ṣe kínní. Ìgbà yẹn fóònù ti dé ẹjá sọ̀rọ̀ tó bá ti di lọ́la bá ṣe bẹ̀rẹ̀ sí ní pé nu ọba gba agbó mọ́ tí pípé yẹn bá pọ̀ jù ọ̀dọ̀ tí ẹ mo ti tún rí irú sísítẹ́ẹ̀mù yẹn rí àtijọ́ yẹn lèmi ti kẹ́kọ̀ọ́ pé bẹ́ẹ̀ bá ti pè yẹn lẹ́ẹ̀kan abẹ́ méjì tí ọba ti gbé fílẹ̀ ẹni táwọn wí ìrẹ́ bá ti pè lẹ́ẹ̀mejì tó bá dé lẹ́ẹ̀kẹta yóò ókè fóònù kò sì ní sọ̀rọ̀ ẹ máa ṣe hello pẹ̀lẹ́ sàlámù àlékún ẹ máa yé gbà yẹn tẹ́ pé tẹ́ bá pé yẹn tó bá já 2 seconds lásán wọ́n já 15 naira ayé gbà náà ni o yóò wá gbé kọ́ọ̀lù olú ẹ̀ yóò sì fi lẹ́kùn ní sọ̀rọ̀ kìíní yẹn wá bà mí nú jẹ́ mo wá lọ Ìlọrin mo lọ bá àwọn bàbá wa tí wọ́n kọ́ wa lálùkùránì bàbá kí ló dé Abdulmumin nǹkan báyìí ó ṣe mí ni inú mi sì bàjẹ́ gan lórí ẹ̀ kí ni tó wá fẹ́ mo fẹ́ kọ́ lọ́wọ́ kó ṣàánú mi lórí ọ̀rọ̀ kẹsẹ̀tì mo fẹ́ kọ́ lọ́wọ́ ṣàánú mi Ọlọ́run lọ́bẹ̀ ò ní bẹ̀yàn àbáyọ̀dà àwọn ń bọ̀ wọ́n wá wọnú ilé wọ́n mú tírà kan fún mi wọ́n ní máa lọ ṣe tírà yìí pẹ̀lú ògùn Ọlọ́run èmi náà máa bọ̀ ṣe fúnra rẹ̀ ni tí ó bọ̀ níràwọ̀ mu tó gbòòrí ó fi jáde lórí ọ̀rọ̀ Kùránì Ọlọ́run ọ̀ràn sí ọ. Mo á kó Ìlọrin mo dépò gẹ́gẹ́ bí ìfẹ́ tá a ní sí àfa
àti gbogbo orin èèyàn tẹ́mi bá ń tẹ̀lé mo tún fi déédéé àsìkò yìí mo tún fi nílẹ̀ pé gbogbo àáfàá tí mo tẹ̀lé kó tó dà àkókò tí mo ní mo fẹ́ dá dó láti máa ṣe iṣẹ́ dáwà yìí gbogbo bí mo ti ṣe pẹ̀lú wọn pátá kọ́lọ̀ mọ́sá fi san mí lẹ́san. Àmín. torí pé ìtàn ìjábí là ń sọ àṣọ sàlìbí ọmọ ẹgbẹ́ sàlìbí là ń sọ ní ìbá fi kan yòókù náà lè àmọ́ kò ní ìdí yóò lálẹ́ yìí. mo wá dẹ́kọ̀ọ́ mo wá lọ bá àbáwá Mọ̀lánà Sheikh Suleiman mo lọ Ìlọrin sa nǹkan lẹ́sẹ̀ ń bọ̀ ni kí ló dé kí ló bá lọ mo wá sàlàyé fún ọ pé àbùkù kan ta lé mi mo rí nǹkan kan tó bà mí ló jẹ́ lórí pé abẹ́ ṣe késẹ́ǹtì abẹ́ ṣe kùránì àmọ́ mo lọ Ìlọrin ìgbà tí wọ́n á lọ Ìlọrin àwọn bàbá tí wọ́n á fi mi lọ́kàn balẹ̀ wọ́n dẹ̀ ti fi mi ní nǹkan kan pé kí n lọ ṣe àwọn ṣé wọn náà wà ní wọ́n á dákẹ́ sí ẹni bá dẹ̀ mọ̀ wọ́n bí ẹ ti máa ń ṣe ń gbà wọ́n á dákẹ́ sí wọ́n wò báyìí ìmọ̀ àdìmú mi wọ́n á dìde wọlé ìgbà tí wọ́n wá dé àwọn náà tún wá kó tíra kan fún mi wọ́n á kó tíra yẹn fún mi gbólóhùn wọn wá jọ papọ̀ pẹ̀lú gbólóhùn tí bàbá wí ńlọrin ní pé máa lọ ṣe iṣẹ́ yìí pẹ̀lú ògùn ọlọ́run èmi náà bọ̀ ṣe àánú ọlọ́run ó sì dé lórí iṣẹ́ Al-Qur'ani yìí náà wọ́n jẹ́ àwọn méjèèjì mo wá ṣe mo ṣiṣẹ́ yẹn nígbà tó ń kà yóò fi pé bí ẹnìkan tí mo mọ̀ rí bó ṣe connect mi mọ́ Alhaji Abdulhakeem Ọlásùkòlù Ọlásùkò yẹn ni ọlọ́run wá connect mi mọ́ láti wá sí Suratu Yasin Suratu Yasin yẹn tó ń wá jáde gbà náà àfa wọ́n wá rìn àṣejùfẹ́ wọlé ní rẹ̀ bìsí ìrí àti súrà tí mo ti ṣe before Yasin àtẹ̀yí tí mo ṣe lẹ́yìn Yasin ẹ ọba sọ pé ìkan ló dùn ọba nìkan ò dùn ọba nìkan dùn ju Yasin lọ kò sí ìtọ́ta tó Yasin ti sìn Yasin náà ni àwọn àdìgbẹ́ bíbá yẹ pé àlùbáríkà bàbá mísọ́nà tí wọ́n ti fún mi ẹkún ṣàdúrà lórí Ọkin yẹn ni Yasin yẹn tó bẹ̀ pa orúkọ Tinbẹ tẹ́lẹ̀ tó bẹ̀ tó parẹ́ o tó di parẹ́ ìbò tó bá di níbẹ̀ àfa Yasin níbo tó bá rẹ́ lómi gan tí ì ṣe èmi tó bá ṣe ti jọ mí díẹ̀ báyìí àfa Yasin ni wọ́n pè pé ẹni ju àfa Yasin náà kì í ṣe irú eléyìí o kì í ṣe irú Yasin yìí o ọ̀tọ̀ nìyí o ìyẹn dáadáa lẹni tó kọ̀ yìí náà o ìyẹn dáadáa ni àfẹ́ lọ bí ìtàn tí wọ́n gan lé ní ìyẹn rẹ ni bàbá yẹn ìyẹn alájú wa sọ àyìndé àmọ́ kì í ṣe irú Yasin tó mú òfin lọ ní èyí táwa ká Ọlọ́run ibi tí mo tún gbọ́dọ̀ dé yẹn ni pé àwọn bàbá wa tí wọ́n wá fún mi náà kàlí ẹ̀ nílọrin wọ́n sì ṣẹ́kù láyé wọ́n ti lé ní 100 years. Ọlọ́run mọ́sá wọlé anábọ̀ Muhammad mọ́sá bá a ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àwọn bàbá wa tí wọ́n fún wa ní náà kàlí tẹ̀lé ṣíṣe bàbá Mọ̀lánà Sheikh Suleiman ẹ̀san tí Ọlọ́run máa ń san fún èèyàn rẹ̀ tó bá ara ṣe Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run mọ́sá bá a ṣe fún wa. Àfáwa Sheikh Mashhud wọ́n sọ̀rọ̀ kan bí ìgbà tí wọ́n máa ti ń bẹ nú ẹ̀mí mi ni Al-Qur'ani mo dẹ̀ fọ́ lẹ́yìn ní pẹ̀lú wọn àjọ sọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀ bí ẹ bá ń bẹ́ ń bì kan tó bá wò pé ibẹ̀ yẹn ó ti tá àkókò bóyá kó ń kó ń bẹ̀ tó bá kó báńdè náà pé bóyá àníyàn kó lè bàjẹ́ fún bẹ̀ kọ́ kì í sàníyàn yìí o àníyàn báà náà fẹ́ sún síwájú wọn ni gbogbo eléyìí tá à ń ṣe tó bá yẹ pé kì í sàníyàn kó bàjẹ́ fẹ́yàn kan àníyàn kó sún síwájú ni Ọlọ́run wọ́n jẹ́ kí tiwa náà dà. Àmín.